ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o káàkiri gbogbo àgbáńláyé. Ìròyìn ìṣẹ́jú àáyá rèé o láti ìkànnì Jígí Alára 24. Orúkọ tèmi ni Abímbọ́lá Olúwatósìn ọmọ Ọ̀dẹ́mọ̀. Ìròyìn náà rèé o. Kí ló ṣokùnfà ikú Délé Gíwá? Ìbéèrè tó ń jà ròyìn lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ rèé o. Ronaldo ní ẹ ò tí ì rí nǹkan kan lẹ́yìn táwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára di bílíọ̀nù kan. Ọwọ́ ọbọ̀kun ilẹ̀ Ìjẹ̀ṣà wàjà lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún tá wà nínú ẹ̀ yìí. Àwọn tún ní ọlọ́pàá supernumerary àti pé kí ni iṣẹ́ wọn. Àwọn àgbẹ̀ di olówó nípasẹ̀ ọtí ọ̀gẹ̀dẹ̀ ní ilẹ̀ Malawi. Àkójọpọ̀ epo láti iléeṣẹ́ Dangote yóò bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ o. Ìdìbò gómìnà Edo, APC, PDP àti LP kojú ìṣòwò bí àwọn ẹgbẹ́ ṣe kó owó ńlá fún ríra ìbò. Ìjọba àpapọ̀ fún àwọn oníbàárà iná Kánò ní ìrànwọ́ lórí iná mọ̀nàmọ́ná. ASUU kọ àwọn ọmọ ẹgbẹ́ ìjìyà. Àwọn ọlọ́pàá NABRA mú àwọn afurasí 8 fún ìjínigbé àti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn. Tó kì í dùn púpọ̀. A ní jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. Títí di ìgbà mìíràn tá ó fìrè àtayọ̀ pàdé. Orúkọ tèmi ò yípadà o. Èmi ni Abímbọ́lá Olúwatósìn ọmọ Ọ̀dẹ́mọ̀. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì tó ire o, ire lójú owó rí. Ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì ìdùnmọ̀ gbogbo wa sẹ́. Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.